lẹ́yìn ìgbà tí wọ́n wá ní kára fíkì sunna ẹ̀ tèmi ti ra ti tèmi so ó lọ́mọ ìyá wa kan tó jẹ́ bí ọ̀rẹ́ òun wá ní kàǹtí òun bá òun ra tíra yẹn wá ńgbà tí àǹtí rẹ̀ lọ fún hajj so ńgbà tí àǹtí rẹ̀ máa padà dé tamamul minna fi ta'liq ala fiqh sunna òun ni àǹtí ẹ̀ mú wá so ńgbà tí mo wo orúkọ tíra yẹn ní tamamul minna fi ta'liq ala fiqh sunna náà kò ń ṣe fiqh sunna tán ní kára eléyìí màá wo kíní mo rí pé author Muhammad Nasiruddin Al-Albani mo ní tíra yìí wáyà mi so ìgbà tíra yẹn lọ́wọ́ ẹ̀ nìyẹn so n bá ń kà mo ṣáà rí i pé wọ́n ń ṣe rọ́dù fún àwọn kankan tí Sabiq ń sọ nínú tíra fiqh sunna títí ẹ̀ so mo ṣáà ní láti máa fi pẹ́ńsù máa máàkì àwọn nǹkan ìtàn wá ló dọ̀ yìí fún máa kọ́ sí pé ó dọ̀ yìí fún nínú títí kọ́pì tèmi ni ẹnà wọn ṣe tàlíkì nínú títí pẹ̀lú yìí tí wọ́n sọ yẹn ni so táǹgbà yẹn ni mo dẹ̀ ti ń ka gbogbo àwọn tíra Sheikh Baz àwọn pamphlets wọn kọ̀ọ̀kan so ó lọ́yìn àfọ̀rẹ́ wa kan ni ó jẹ́ ẹ̀gbọ́n fún Ustaz Abdulrauf Ballo so wọ́n ń pè ní Ustaz Al-Fatah Al-Kutubi tíra làwọn máa ń tà so ọmọ ń kọ́ àwọn tíra wa lóríṣiríṣi bẹ́ẹ̀ máa lọ jókòó sí ka àwọn tíra tí n bá ti rówó rà máa jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn máa ṣàmọ́ ka wọ́n so ibẹ̀ yẹn ni mo ti ka gbogbo àwọn tíra àwọn Sheikh Baz míì tí mi lè ra ní bóyá abiru àwọn Majmu Fatawa àwọn míì tó ń kó wa tó fẹ́ ta so èmi ò lówó tí màá fi ra nígbà yẹn ṣùgbọ́n wo ò ní lé mi pé kí n má kà so màá jókòó síbẹ̀ màá kà Fatawa Lajna Daima ní nǹkan kan mọ́ra wọn á kó wa Silsila Sahihah Sheikh Al-Albani Da'ifa ní Irwaul Ghalil ní gbogbo àwọn kan màá lọ jókòó sí ṣọ́ọ̀bù àfáà màá máa ka gbogbo àwọn kan yìí bẹ́ẹ̀ so Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n jẹ́ kí sunna kó tún wá nílẹ̀ lọ́kàn mi in addition sí tí mo ti kà ń bí kíní Sheikh Muhammad Abdul Wahab so ẹ̀rí wọn bí mentor tẹ́ pàdé bẹ́ẹ̀ni so in addition sí kíní àwọn Sheikh Baz and co tí mo ń kà náà tẹ́lẹ̀ tó ṣe pé èyí tó à ń rí láwùjọ wa ó jẹ́ nǹkan tó ṣe pé kò jẹ́ kéèyàn lè juwọ́lẹ̀ tán but ẹ̀rí ọkàn ọmọ jẹ́yàn pé táwọn báyìí ń sọ ló correct